wọn lọ ṣubú ó slump ó kú tọ̀hún ṣubú ó kú lára tá a bá ń ka èèyàn bíi 10 tó ṣubú lọ́sẹ̀ á dì ní ẹ̀ẹ̀kan méjì fi ń survive pàápàá máa nǹkan tí ìyàwó ẹ̀ ń ṣe 68 lọ́wọ́ bàbá yẹn wà ń bẹ wọ agbára báyìí ẹ̀yin lẹ́sẹ̀ ń bẹ sí mi ẹ̀ sí Nàìjíríà ń gbà yẹn eléyìí sà kí ni nǹkan táwọn yẹn lè tètè lò ná tó bá ṣẹlẹ̀ kí bẹ́ẹ̀ yàn bá ṣubú bá torí mo rí pé yàtọ̀ sí pé ẹ̀jẹ̀ wòlíì òjíṣẹ́ Ọlọ́run dókítà náà tún ni MKO Tibetan. Only there are things which the Lord hates. Tẹ́ bá wo àwọn Nàìjíríà bèrè lọ́wọ́ bọ́ọ̀yì tó dúró yìí ń sìn bèrè lọ́wọ́ ara ẹ̀ bèrè lọ́wọ́ obìnrin yìí Esma kí ni blood group ẹ? Ìgbà wo ló ti ṣe? Ok yẹn mọ̀ tó bá tó bèrè lọ́wọ́ ẹlòmíì wọn ò mọ̀ ilé alágbo náà ti bí wa yàtọ̀ sí Yẹ̀kínì Adéọjọ́. Ṣé ti yẹ? Then àwọn Nàìjíríà ní good health facility ibi tó wà àwọn olówó ló lè lọ́ọ̀bẹ̀ ṣé bó rí ẹni tó ṣubú yẹn ń sìn Navy ni àbí custom ní tẹ́lẹ̀ exhaustion stress kill more than malaria stress killed more than malaria they are all stress. A mọ̀ pé a ti gba abẹ́rẹ́ burúkú kan tẹ́lẹ̀ o a ti gba abẹ́rẹ́ ikú ní time COVID o kíkú kan wá pa wá lókù o torí gbà tó máa ṣe vaccine yẹn ìgbónú ara náà fi ṣe then wá wo bí tó a tó 4-5 years kó tó bẹ̀rẹ̀ sí í jà lára àwọn èèyàn ìyẹn tá lómi wà ń sọ ní BP kó mọ̀ ọmọdé ní BP ọmọdé ní diabetes ń sìn kó mọ̀ ó dàbí ẹni tó jẹ ṣúgà nígbà tó dé kẹjà wọ́n ṣe grand finale company òun fúnra dẹ̀ mú kóòkì mẹ́rin lórí ìjókòó ẹ̀sà èló ni ṣúgà mélòó ló wà ní bọ́tù yẹn dẹ̀ fún pásítọ̀ tó wàásù ní Sunday ní Nàìjíríà ó ṣe ń wò yẹn ni àwọn pásítọ̀ ti kú kọjá 10-20 years ago àwọn pásítọ̀ ti kú kọjá everyday seminar cha seminar program stress ni sa then nǹkan tó tún wá lè jù nínú ẹ̀ me making love to women he killed wọ́n sọ fún ẹ nígbà tá a wà ní school now the normal days you can gather sperm back when you drop a sperm the third how many days not before 21 days like bo 21 days then one stupid medical doctor ó ṣe come of recent ní sí pé o láti bá obìnrin 40 sùn then kí metabolic àbí kíkù ẹ àbí hydraulic àbí whisper náà kó tó lè release all is a lie ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ kí la lè lò wàá lo àlùbọ́sà pupa ewé guava then ewé pọ́pọ̀ then ewé pọ́pọ̀ tí ò tí ìjábọ̀ tó pọ́n ló máa ń sè pẹ̀lú àlùbọ́sà garlic àti ayù wàá blend ẹ̀ sínú ẹ̀ wàá máa mú warm everything in your system are clear then wàá tún try ewé miracle leaf yẹn wàá make sure pé òun jẹ́ pẹ̀lú orógbó tó bá ń jẹ́ pẹ̀lú orógbó heart yẹn máa wà okay then ewé òbíbọ yẹn kẹ̀rẹ́ wàá máa fi clean ojú ẹ then tó bá dẹ̀ tún lọ́ọ̀kì tó lè máa gbo efinrin àti ewúro kó máa fi mògì 3 times in a week you will get everything stabilized in your body system your metabolic yẹn then again oúnjẹ tá ń gbé sínú fridge is more or less a higher killer. àmàlà portion ẹ̀ apportion gbogbo nǹkan tó ti wà nínú oúnjẹ yẹn ti kú àìmọye àwọn èèyàn tó ń jẹun nínú mọ́ṣúárì ní London lamẹ́ríkà everywhere àtàtà tọ́jú sínú fíríjì yẹn gbogbo nǹkan tó wà nínú ẹ̀ ti lọ gbé lọ́pọ̀ lọ test ẹ̀ then compare with ìgbà tá ń já rodo lẹ́yìn ìkùlé tá ń já ata àjọsìn lẹ́yìn ìkùlé tá ń já ẹ̀tàṣàṣẹ́ lẹ́yìn ìkùlé pẹ̀lú efirin tá a máa ṣe lọ́sọ̀ǹdó wọ́n sọ fún ẹ pé ewé gbanúnù ewé lúkù iṣẹ́ tí yẹn ṣe pọ̀ jù wọ́n lè bímọ kú lóńdó òǹdó lè báyàn sùn kó kú dànù
tó bá ti ń jẹ ọbẹ̀ yẹn. Ara máa ta dáadáa. Mi ò ní kó lọ sóńdó ara ta ká kò sí kan tá ẹ má jẹ́ kára ta sí kan burúkú. Tó bá dé kalẹ̀ tó dóńdó tó dájú ẹ tó everything. Nígbó tako gbogbo ẹ nílùú ọ̀gá mi. wọ́n lè bóbìnrin sùn kí pátá jábọ́. So when you look at it is torí wọ́n wà healthy but kò sí nǹkan tó níbẹ̀rẹ̀ tí ò lópin mọ́tò tó tuntun yìí sì máa darúgbó so bó ṣe rí nìyẹn so kéèyàn kíyèsára nínú nǹkan jíjẹ nǹkan tó bá ti ní ṣúgà after 40 eléyìí tó wọ́ọ̀sì jù náà ní ẹ̀pà àtẹ̀gúsí ẹ̀pà ẹ̀gúsí then groundnut oil òróró then ike ẹran àgbọ̀nsalẹ̀ abọ́dí bọ̀kọ̀tọ̀ iwájú ẹran ọ̀pá ìyẹn ẹran kèríkèrí fi màálùú lẹ̀ ara ẹ̀ ló ń jẹ gbogbo àìsàn tó ń ṣèyàn ló ń ṣe màálùú tó bá jẹ màálùú tó ní high blood pressure tó ò bọ́ dáadáa wàá kàṣẹ ó wà infectious so that is it then àwa èèyàn kì í sùn tó nígbà téèyàn wa ọ̀kadà lọ látàárọ̀ tó kúrò lé 4 tó padà láago 9 alẹ́ wọ́n ti gbẹ́ bàdé ẹ̀bàdàn tún gbèdé wà ti gbúre ọlọ́bọ̀rọ̀ wọ́n bí tó bá sanjọ́ tó máa ń tàn sí ẹ̀yìn ọwọ́ yẹn pẹ̀lẹ́jà òkú èkó tó ti fi kíní tó fi ń pọ̀ òkú tó ti fi fọ́ lẹ́yìn tó parí tán kò tí tó 2 hours ìyàwó ẹ̀ ti fọwọ́ ó ti sùn ó ti gbọ́wọ́ lé lára látàárọ̀ gbogbo carburetor ẹ̀ sì gbóná síbẹ̀ ẹ̀ jẹ́ kẹ́yìn yẹn tutù díẹ̀. wọ́n ti fẹ́ lára wọn mọ́lẹ̀. àbó tó fẹ́ lọ kó nǹkan lábẹ́ ẹ̀ kò kí ni ojú ò tì wọ́n ẹ ṣe jẹ́ kó sinmi káfí sí weekend látọjọ́ ta ti ń bóbìnrin sun bed láti 1986 ẹ̀mí ọkùnrin ò dé mọ́ o láyé ọjọ́ ìyàrá baálé léèrè yàrá ẹ̀ ló máa wà tó bá ní nǹkan báyìí ṣe ló máa jáde wá bọ̀dí ń sìn àwọn obìnrin á máa lọ wá máa bọ̀ gbẹni tó ń fòògùn jàlámbà wọn á wọ pinafore tunapon wọn lè nǹkan tí yóò sọnù wọn á máa dúró síwájú ẹ̀ mú o dẹ̀ ń sọ ọ́ sí pé èèyàn ṣubú ń ta. ṣùgbọ́n sà òun tá a gbọ́ ni pé to avoid prostrate for men ìyẹn gbọ́dọ̀ máa bóbìnrin sùn lẹ́ẹ̀mẹ́ta. má sọ níbi òjò ṣọ́ọ̀ṣì làwọn àwọn tó bá ti interview lọ́hùn èmi tí mi ò wá níyàwó sílé mi kan ìyàwó mi ti lọ láti 99 ok kìgbẹ́ òsì kan náà mi ò mọ àṣà ilé tó sọ yìí. ó dàbọ̀ sá ó dàbọ̀.